àṣírí tú bí ọ̀rọ̀ Gbajabiamila àti Adéyẹmí ti ṣe ṣẹlẹ̀ gan-an nìyí o. Bí àwọn ará Aṣọrọ̀kú bá rò pé ọ̀rọ̀ tí àwọn sọ yóò ṣe àǹfààní kan fún olórí àwọn òṣìṣẹ́ níléeṣẹ́ ààrẹ Fẹ́mi Gbajabiamila, kìnní náà ò lè rí bẹ́ẹ̀ o. Lójoojúmọ́ lọ̀rọ̀ yìí ń búrẹ́kẹ́. Bó sì ti ń lọ yìí, bí ààrẹ Ahmed Bọ́lá Tinubu pàápàá kò bá múra dáadáa, ọ̀rọ̀ náà yóò bú gbàmù lójú ẹ̀ báyìí ni. Torí bí ike bá dàgbà tán, apá bùbá ò lè ka, àfi ṣapara tó bá tóbi. Bí a ti ṣe ń sọ yìí, kìnní náà kò mú orúkọ rere bá ìjọba rẹ̀, ohun tí ọ̀pọ̀ èèyàn sì ń sọ káàkiri ò dáa. Yàtọ̀ sí èyí, gbogbo àwọn alátakò ẹ̀ ti múra. Ohun tó sì mú un le náà ni pé àwọn tí kì í ṣe alátakò, àwọn tí wọ́n fẹ́ràn ìjọba rẹ̀ pàápàá ti ń béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ ṣe sí ọ̀rọ̀ Fẹ́mi Gbajabiamila. Gbogbo èèyàn ló gbà pé kò sí bí wọn yóò ti rí ojútùú ọ̀rọ̀ yìí bí Gbàjà bá jókòó sílé ìjọba. Pẹ̀lú agbára tó wà lọ́wọ́ ẹ̀ báyìí, kò sóhun tí kò lè fi agbára náà ṣe. Ní kálukú ṣe ń sọ pé kí Tinubu ní kí Gbàjà jókòó sẹ́gbẹ̀ẹ́ kan ná. Ìyẹn kì í ṣe pé nítorí pé ẹnikẹ́ni gbà pé ó jẹ̀bi ọ̀rọ̀ yìí, ṣùgbọ́n láti rídìí ọ̀rọ̀ náà gan ni. Matthew Adéníyì Adéyẹmí, ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ tí wọ́n pè ní ayédèrú yìí, Presidential Economic Advisory Council (PEAC) àti Presidential Foreign Intervention Promotion Council (PFIPC) kò fi orúkọ Gbàjà sílẹ̀. Bó sì tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ààrẹ kò yéé pariwo pé ayédèrú lọkùnrin náà àti iléeṣẹ́ ẹ̀, níṣe lọ̀rọ̀ náà dàbí ti ìyàwó ilé tó kó àtọ̀sí ran ọkọ ẹ̀ tó sì ń pariwo pé òun kì í yàn lé o, òun kì í yàn lé o. Kò sí kí àwọn arínúróde má dá sí ọ̀rọ̀ náà, kò sì sí ibi tí wọn yóò ti ṣèyànjú ilé baálẹ̀ lọ. Èyí ni pé Tinubu gbọ́dọ̀ dá sí i. Wọn ò sáà ní mú ìyàwó alátọ̀sí lọ sílé baálẹ̀ lẹ́yìn ọkọ ẹ̀. Níbi tí ọ̀rọ̀ dé yìí, àwọn ọlọ́pàá ti wọ́ Adéyẹmí lọ sílé ẹjọ́, wọ́n sì ti fẹ̀sùn oríṣiríṣi kàn án. Tí wọ́n bá sì rí dá lẹ́bi, yóò ṣètò ẹ̀wọ̀n ọdún 21 dáadáa. Ọ̀rọ̀ ẹ̀ ò sì ní yàtọ̀ sí ibi tí wọ́n ní kí gbégbé má gbé tí yóò máa gbé, ibi tí wọ́n ní kí tẹ̀tẹ̀ má tẹ̀ tí yóò máa tẹ̀, ibi tí wọ́n ní kí èpè ìyá má dúró sí tí yóò dúró sí, tí yóò sì hu ewu orí ẹ̀ gbúrúgbú. Ọgbà ẹ̀wọ̀n lọkùnrin náà yóò darúgbó sí ni. Àmọ́ Fẹ́mi Fálànà, lọ́ọ̀yà ńlá ajìjàgbara ní ti ní òun yóò ṣáájú àwọn lọ́ọ̀yà ńláńlá míì láti gba ẹjọ́ Adéyẹmí rò. Adéyẹmí náà sì wà níbì kan tó gọ sí, tó ń tibẹ̀ sọ̀rọ̀ jáde. Ó sọ̀rọ̀ jáde ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ìjẹta yìí pé èèyàn kan kì í halẹ̀ mọ́ onígẹ̀gẹ̀ pé kó pọ̀tọ̀ fún ẹ̀ sílẹ̀ o. Kò sẹ́ni tí ipò òun máa gogo lẹ́nu, pé ẹnìkan ò lè gbó mọ́ òun kí òun má sọ tẹnu òun o. Òun ti ṣetán láti dúró níwájú adájọ́ láti rojọ́ òun, àmọ́ òun ò ní fi ara òun sílẹ̀ kí wọ́n pa òun dànù kó tó di pé ọjọ́ ọ̀rọ̀ pé nílé ẹjọ́. Èyí ni pé ẹni afẹ̀sùnkàn lòun ò ní dákẹ́, òun ti múra láti sọ tòun, pé ariwo tí Fẹ́mi Gbajabiamila pẹ̀lú iléeṣẹ́ ààrẹ ń pa yẹn kó tú irun kan lára òun o, nítorí kí òun ẹnìkan ṣoṣo tó lè láyà kí òun dá irú iléeṣẹ́ ńlá bẹ́ẹ̀ sílẹ̀, tí àwọn sì ń lo sẹkítẹ́ríà, tí àwọn sì ń gbowó, á jẹ́ pé àǹjọ̀nú ẹ̀dá kan lòun nìyẹn, pé òun kò ṣe kinní kan tí Gbajabiamila kò mọ̀ sí òun. Bóyá ni kò jẹ́ kí ohun tí Àtíkù Abubakar, aṣáájú alátakò Tinubu, sọ ohun tó sọ lánàá yìí nìyẹn. Àtíkù sọ báyìí pé ọjọ́ 7 péré la fún Tinubu o láti fi yanjú ọ̀rọ̀ wàhálà ìbàjẹ́ Gbajabiamila yìí, àbí ká fi ẹ̀sùn ìlẹ̀dí àpòpọ̀ ṣèbàjẹ́ kan òun náà. Tí ìjọba Nàìjíríà lábẹ́ Tinubu yìí bá fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà gbàgbọ́ pé ọkùnrin kan ṣoṣo dá iléeṣẹ́ ìjọba àpapọ̀ sílẹ̀, tó gba ọ́fíìsì tó ń lò nínú sẹkítẹ́ríà ìjọba, tó ń bá àwọn aṣojú orílẹ̀-èdè ṣèpàdé, tó lọ sọ́dọ̀ àwọn EFCC, tó bá wọn lálejò, tó ń gba owó oṣù fáwọn òṣìṣẹ́ láti àpò ìjọba, tó ní àkáǹtì ní báǹkì lóríṣiríṣi lórúkọ iléeṣẹ́ ìjọba yìí, tó sì ń ṣe gbogbo eléyìí tíjọba lóhun ò mọ̀, òun ò fún láṣẹ, pé kò sí ẹnìkan nílé iṣẹ́ ìjọba tó wà lẹ́yìn ẹ̀ tàbí tí kò ṣe iṣẹ́ ìbí iṣẹ́. A jẹ́ pé ohun tíjọba ń sọ jáde lẹ́nu yìí mú ìrújú dání ju àlàyé lọ o. Bí ìwádìí gidi bá jáde tí Adéníyì Adéyẹmí bá jẹ̀bi ọ̀rọ̀ yìí, ìyà ńlá ni kí wọ́n fi jẹ́ ẹ̀. Àmọ́ àwọn wo ló ràn lọ́wọ́ níbi iṣẹ́ ìjọba tọ́rọ̀ yìí fi rí bó ṣe rí? Àwọn wo? Tí ẹnìkan bá lè gbé gbogbo eléyìí kọjá lábẹ́ ìjọba kan, tó kọjá nílé ìgbìmọ̀ aṣòfin, tó kọjá lọ́dọ̀ àwọn olórí iléeṣẹ́ ìjọba gbogbo, bí ìgbà pé kò síjọba ní Nàìjíríà ni o.
ohun tí Tinubu ṣe gbọ́dọ̀ ṣe ojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ tí gbogbo Nàìjíríà wà lọ́wọ́ ẹ̀ nìyẹn. Bí bẹ́ẹ̀ kọ́, lẹ́yìn ọjọ́ méje tí a fún yìí, nǹkan gbogbo yóò yí padà mọ́ lọ́wọ́ o. Báyìí ni Àtíkù ṣe sọ nídìí ọ̀rọ̀ yìí o. Kódà àwọn ẹgbẹ́ NDC náà ti sọ̀rọ̀. Ẹgbẹ́ àwọn Peter Obi àti Rabiu Kwankwanso, àwọn ò tiẹ̀ ṣàánú gbàjà. Wọ́n ní kí Tinubu lè dànù kíákíá ni. Wọ́n ní nínú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, kò sọ́ṣẹ tí yóò fi wẹ̀ ẹ́ mọ́ pé òun ò mọ nǹkan kan. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ yìí ti ń lọ ló ń fojú hàn sí o, tí àṣírí àwọn nǹkan kan míì sì bẹ̀rẹ̀ sí tú jáde. Ohun kan ṣoṣo tí àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí gbọ́dọ̀ wá, tó ṣe pé tí wọ́n bá ti wá, gbogbo ọ̀rọ̀ náà yóò sì yanjú pátá. Ìyẹn náà ni pé ẹni tó yan Adéníyì Adéyẹmí gẹ́gẹ́ bí olórí iléeṣẹ́ ìjọba yìí, tí wọ́n bá ti rí ẹni tó yàn án tó kọ lẹ́tà fún lóòótọ́, ewé yóò ká kúrò lára mọ́ínmọ́ín, yóò sì di ọ̀lẹ̀, kìnìún náà yóò sì wà ní hòhò gédégbé. Ohun tí ọ̀pọ̀ èèyàn kò mọ̀ ni pé iléeṣẹ́ tí wọ́n ń dárúkọ yìí, iléeṣẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ yìí ti wà tẹ́lẹ̀ o. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ Presidential Economic Advisory Council ti wà. Bí Tinubu àti àwọn ọmọọṣẹ́ ẹ̀ kọ̀ọ̀kan bá sì ní àwọn ò mọ̀ nípa ẹ̀, kìnìún náà lè má jẹ́ irọ́ pátápátá, ṣùgbọ́n àwọn kan mọ̀ nípa ẹ̀ dáadáa. Ìdí ni pé ní 2019, nígbàrà tí Muhammadu Buhari wọlé lẹ́ẹ̀kejì ni wọ́n dá iléeṣẹ́ yìí sílẹ̀. Buhari ló sì dá a sílẹ̀. Ní ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù kẹwàá ọdún 2019, Buhari kó ìgbìmọ̀ olùdámọ̀ràn ààrẹ lórí ọrọ̀ ajé yìí jáde. Ó sì ṣe ìfilọ́lẹ̀ wọn nílé ìjọba ní Aso Rock. Ó ní kí wọ́n máa bá iṣẹ́ lọ. Àwọn ọmọ ìgbìmọ̀ tí Buhari yàn yìí ní Doyin Salami tí ṣe alága ìgbìmọ̀ náà, Muhammadu Shagagi igbákejì alága, Ode Ojowu pòfẹ́sọ̀ lòun, Shehu Yahya, Ìyábọ̀ Masha, Shukuma Soludo, Bismarck Rewane, Muhammadu Adaya Saliu tí ṣe olùdámọ̀ràn rẹ̀ lórí ètò ìdàgbàsókè fún Buhari. Òun ni akọ̀wé ìgbìmọ̀ náà. Ọkùnrin Adaya Salisu yìí, nígbà tó jẹ́ òun ni akọ̀wé ìgbìmọ̀ yìí, tó sì jẹ́ olùdámọ̀ràn nílé iṣẹ́ ààrẹ, òun ló ṣètò ọ́fíìsì fún iléeṣẹ́ náà. Ọ́fíìsì náà ló wà ní sẹkítẹ́ríàtì níbi tí àwọn Adéníyì Adéyẹmí ń lò yìí o. Kẹ́ni kan ni o, ìgbìmọ̀ tí Buhari gbé dìde yìí, ìgbìmọ̀ olùdámọ̀ràn ni. Àmọ̀ràn nìkan ni wọn yóò máa fún ààrẹ lórí ètò ọrọ̀ ajé. Ìyẹn ló sì ṣe jẹ́ pé àwọn tó mọ̀ nípa ètò ọrọ̀ ajé ni wọ́n kó síbẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ ní ọ́fíìsì níbi tí wọn yóò ti máa ṣèpàdé, tí àwọn lọ́gàálọ́gàá yóò sì máa jókòó láti bá wọn wá àwọn ìwé tí wọ́n bá nílò nípa ètò ọrọ̀ ajé, tí wọn yóò sì ṣèpàdé pẹ̀lú àwọn èèyàn ńláńlá míì láti lè fún ààrẹ nímọ̀ràn lórí ohun tí yóò ṣe nídìí ètò ọrọ̀ ajé wọn. Ìdí tí wọ́n ṣe ní ọ́fíìsì nínú sẹkítẹ́ríà yìí nìyẹn, torí iṣẹ́ ọdún 4 ni wọ́n fẹ́ ṣe. Ààrẹ Buhari nìkan ni wọ́n lè fún nímọ̀ràn o, kì í ṣe ààrẹ míì o. Buhari ló yàn wọ́n síbẹ̀ o, fún àǹfààní tara ẹ̀ sí ni, iṣẹ́ ẹ̀ ni wọ́n sì ń ṣe. Ọ́fíìsì ńlá ni wọ́n gbà fún wọn, tí wọ́n sì ń ṣèpàdé àti iṣẹ́ ìwádìí wọn, tí Adaya Salisu sì ń darí ètò gbogbo gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún wọn. Ṣùgbọ́n nítorí pé ìgbìmọ̀ tó ń gba Buhari nímọ̀ràn ni, nígbà tí Buhari ti lọ, ìgbìmọ̀ náà ti lọ nìyẹn, wọn ò níṣẹ́ mọ́. Pàápàá nígbà tó jẹ́ akọ̀wé ìgbìmọ̀ náà, Adaya Salisu, olùdámọ̀ràn Buhari ni. Bí Buhari bá sì ti ń lọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn olùdámọ̀ràn rẹ̀ náà yóò tẹ̀lé. Nígbà tó jẹ́ ipò òṣèlú ní ipò náà, political appointees ni wọ́n ń pè wọ́n, kì í ṣe ipò àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ń pè ní civil servant. Lásìkò tí wọ́n fi wà yìí, tí wọ́n ń ṣe iṣẹ́ lábẹ́ Buhari yìí, ní iléeṣẹ́ ìgbìmọ̀ yìí ti ń gba owó lọ́wọ́ ìjọba o. Orúkọ wọn ti wà nínú bọ́jẹ́ẹ̀tì láti 2021. Wọ́n gba owó ní 2021, wọ́n sì gba owó náà títí wọ 2023. Àpapọ̀ owó tí wọ́n gbà ní 2021 àti 2022 sì jẹ́ bílíọ̀nù 1 àti mílíọ̀nù 117, 1.117 billion naira. Eléyìí ni pé owó tí wọ́n ń pariwo pé àwọn Adéníyì Adéyẹmí fẹ́ gbà nínú bọ́jẹ̀tì ọdún yìí kì í ṣe tuntun o. Wọ́n ti ń gba owó náà láti ayé Buhari ni. Ó kàn jẹ́ pé kì í ṣe àwọn Adéníyì ló ń gbà á ni. Kí ló wá ṣẹlẹ̀? Ohun tó ṣẹlẹ̀ ni pé bí Buhari ti lọ yẹn, ó yẹ kí iléeṣẹ́ náà lọ pẹ̀lú ẹ̀ ni. Ṣùgbọ́n iléeṣẹ́ náà ò lọ, torí àwọn òṣìṣẹ́ ìjọba kan wà níbẹ̀ tí wọ́n dúró, tí wọ́n láwọn ń ṣiṣẹ́ wọn lọ, tí wọ́n sì ń retí kí ìjọba tuntun yìí pa iléeṣẹ́ náà rẹ́, kí wọ́n pín àwọn òṣìṣẹ́ náà lọ sí àwọn iléeṣẹ́ ìjọba míì. Àwọn òṣìṣẹ́ yìí wà níbẹ̀, wọn ò ṣe kinní kan, wọ́n kàn ń gba owó ìjọba lọ ní tiwọn. Kódà
àwọn míì lè má débi iṣẹ́ náà fún ọ̀pọ̀lọpọ̀ oṣù nígbà tí ò sí nǹkan kan tí wọ́n ń ṣe, bẹ́ẹ̀ ni owó oṣù wọn ń lọ. Ìjọba Tinubu tó sì ṣẹ̀ṣẹ̀ dé kò mọ̀ pé irú iléeṣẹ́ bẹ́ẹ̀ yẹn wà níbì kan ní tiwọn. Nítorí èyí, nígbà tó di ọjọ́ 27 oṣù kẹta March 27, 2024, Tinubu gbé ìgbìmọ̀ olùdámọ̀ràn tiẹ̀ lórí ètò ọrọ̀ ajé dìde. Ó pè é ní Presidential Economic Coordination Council PECC. Tinubu kó àwọn èèyàn tiẹ̀ sínú ìgbìmọ̀ yìí, ó sì fi Kashim Shettima, igbákejì ẹ̀, ṣe alága tiwọn. Nínú àwọn tí wọ́n wà nínú ìgbìmọ̀ tí Tinubu gbé dìde yìí ni Aliko Dangote, Doyin Salami, Tony Elumelu, Fúnkẹ́ Òpeke, Amina Maina, Abdulsamad Rabiu, Ṣẹ́gun Àgbájé àti àwọn olówó ńláńlá míì, pẹ̀lú àwọn mínísítà àti alága ẹgbẹ́ àwọn gómìnà Nàìjíríà. Nǹkan kan náà tí ìgbìmọ̀ tí Buhari yàn níjọ́sí ń ṣe fún ní ìgbìmọ̀ tí Tinubu yìí náà ń ṣe. Kódà wọ́n tún gbé iṣẹ́ fún Charles Soludo náà nínú ìgbìmọ̀ yìí. Èyí ni pé Doyin Salami tó ṣe alága ìgbìmọ̀ Buhari yìí náà wà nínú àwọn ti Tinubu, bẹ́ẹ̀ náà sì ni Charles Soludo. Èyí tó fi hàn pé ìgbìmọ̀ tí Buhari ti kú pátápátá. Àmọ́ Tinubu ò kéde pé òun ti fagilé ìgbìmọ̀ ti Buhari yìí, bẹ́ẹ̀ ni kò sì tú àwọn òṣìṣẹ́ ibẹ̀ káàkiri iléeṣẹ́ náà. Wọn ò sì lé wọn ní ọ́fíìsì wọn nínú secretariat, wọ́n jókòó síbẹ̀ láì ṣe kinní kan ni. Níbẹ̀ ni Adéníyì Adéyẹmí ti wá dé gẹ́gẹ́ bí ọ̀gá àgbà níbẹ̀. Nítorí pé akọ̀wé sẹ́kítìrì ní ìgbìmọ̀ ti Buhari ní, tí ìgbìmọ̀ ti Tinubu yìí náà sì ní akọ̀wé tiwọn. Kàkà kí wọ́n pe Adéníyì Adéyẹmí ní akọ̀wé ni wọ́n ṣe pè é ní ọ̀gá àgbà, Director General. Nítorí pé kí àṣírí má tètè tó pé iléeṣẹ́ olùdámọ̀ràn mélòó ní Tinubu ní, ni wọ́n ṣe dá iléeṣẹ́ kan sílẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Ìyẹn ni wọ́n pè ní Presidential Foreign Intervention Promotion Council PFIPC, tí wọ́n dá a sílẹ̀ bí ẹ̀ka iléeṣẹ́ olùdámọ̀ràn ètò ọrọ̀ ajé tí Buhari ti dá sílẹ̀ lọ́jọ́sí. Iléeṣẹ́ PFIPC yìí ni wọ́n fẹ́ máa fi rọ́ owó jáde, àti pé gbogbo ohun tí wọ́n bá sì ṣe lábẹ́ iléeṣẹ́ náà, orúkọ PEAC tí Buhari ti dá sílẹ̀ ni wọ́n ń lò. Nígbà tí Tinubu kò sì ti kéde pé kò sí iléeṣẹ́ náà mọ́, ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ìjọba tí wọn kò lè wádìí ọ̀rọ̀ kò mọ̀ pé iléeṣẹ́ náà kò ṣiṣẹ́ mọ́. Wọ́n rò pé bó ti ń ṣiṣẹ́ láti ìgbà náà ló sì ń ṣiṣẹ́ títí dàsìkò yìí ni. Nígbà tí wọ́n sì ti rí i pé wọ́n ti ń gba owó nínú bọ́jẹ̀tì láti ọjọ́ yìí wá, kò sẹ́ni tó fura pé iléeṣẹ́ míì pátápátá gbáà ni, àti pé kì í ṣe iléeṣẹ́ tàwọn Tinubu. Ní iléeṣẹ́ tàwọn Buhari yìí, wọ́n ti ní oríṣiríṣi ìwé tó wà lórúkọ wọn. Letterhead ni o, receipt ni o, èyí tí wọ́n fi ń kọ memo ni o, èyí tí wọ́n fi ń kọ̀wé sí iléeṣẹ́ ìjọba ńláńlá gbogbo ni o. Gbogbo àwọn eléyìí ló ti wà, òun náà sì ni wọ́n ń lò. Ohun tó jẹ́ kí iṣẹ́ náà rọrùn fún wọn gan-an nìyẹn. Iléeṣẹ́ tuntun tí wọ́n ní àwọn dá sílẹ̀ yìí ni wọ́n fẹ́ fi gba owó ńlá, ìyẹn Presidential Foreign Intervention Promotion Council, nítorí wọ́n ti lọ́ kinní náà mọ́ àwọn ará ilẹ̀ òkèèrè. Ohun tó sì jẹ́ kí awo ọ̀rọ̀ náà lu nìyẹn. Ìyẹn ló ṣe jẹ́ pé ìbéèrè kan náà tí gbogbo àgbáyé gbọ́dọ̀ wádìí, tí àwọn Tinubu gbọ́dọ̀ rí pé àwọn mọ̀ díẹ̀ kí wọ́n lè rí ìdí òkodoro ọ̀rọ̀ yìí ni pé ta ló fún Adéníyì Adéyẹmí ní lẹ́tà láyé ìjọba Tinubu yìí láti di olórí iléeṣẹ́ tí Buhari dá sílẹ̀ láti ọjọ́ yìí wá? Ta ló fún un ní lẹ́tà náà? Báwo ni Adéníyì Adéyẹmí ṣe mọ̀ nípa iléeṣẹ́ yìí nígbà tí kì í ṣe òṣìṣẹ́ ibẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò fìgbà kan bá wọn ṣe? Ọ̀rọ̀ ilé ẹjọ́ nìkan kọ́ leléyìí. Ó dìgbà táwọn Tinubu bá mọ gbogbo ìdáhùn yìí kí wọ́n tó mọ ohun tó ń ṣẹlẹ̀ nílé iṣẹ́ ààrẹ àti láàrin àwọn òṣìṣẹ́ ìjọba wọn. Ọláìwọlá Alága ló ń ṣe àlàyé nípa ọ̀rọ̀ bàǹtàbàǹtà tó wà nílẹ̀ yìí lórí Fẹ́mi Gbàjàbíàmílà àti Adéníyì Adéyẹmí, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ yìí o.